a máa kú dédé àsìkò yìí àdúrà gbogbo wa ni ó gbà láṣẹ Elédùà àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣẹ́ wa. Ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí ti ṣe ọjọ́ Wednesday ọjọ́ kejì nínú oṣù kẹwàá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká ṣe omi mu tútù à ń padà bọ̀ ná. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí láti mú ìdẹ̀rùn bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè jẹ àjẹyó àti àjẹṣẹ́kù lórí ebi eléyìí tó ń pa orílẹ̀-èdè yìí, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ní títà ìrẹsì oní kìlógíráàmù 50 ní $40 èyí tí ìjọba àpapọ̀ kéde rẹ̀ láàrin oṣù kẹsàn-án èyí tó kọjá yìí. Wọ́n ní àwọn yóò náwó afẹ́fẹ́ títà ìrẹsì ọ̀hún lọ sí àwọn ìpínlẹ̀ tó kù kí wọ́n lè ní ìtura lórí jíjẹ àti mímu. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde, ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ní ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Kaduna tó fún mọ́ ìpínlẹ̀ Borno ni àwọn yóò náwó afẹ́fẹ́ ìrẹsì títà ìdè nípa kíkó ìrẹsì òbítíbitì eléyìí tí ó máa lọ sí bíi tírọ́kì lọ́nà 1,000 kan èyí tí ó lọ sí àwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí tó ń ti àwọn ìpínlẹ̀ yòókù tí wọ́n yóò sì ya àwọn àyè kan sọ́tọ̀ níbi tí àwọn èèyàn yóò ti ní àǹfààní láti máa ra ìrẹsì ọ̀hún ní $40 ní dèdè òṣùwọ̀n oní kìlógíráàmù 50 50 kilograms eléyìí tí wọ́n kéde rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹ̀ka olúlé iṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ètò ọ̀gbìn àtohun àlùmọ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n gbé ọ̀rọ̀ ọ̀hún jáde lónìí tí ṣe ọjọ́ Wednesday wípé gbogbo ìlàkàkà ìjọba àpapọ̀ wípé kí Nàìjíríà àti àwọn olùgbé orílẹ̀‐èdè Nàìjíríà kó lè sunwọ̀n kó lè dáa fún wọn ní gbogbo ìgbìyànjú yìí làwọn yóò rí dájú wípé ó wá sí ìmúṣẹ o. Lákòótán nínú ọ̀rọ̀ ẹni tó jẹ́ akọ̀wé àgbà lẹ́ka ọ̀hún ó ní òun rọ gbogbo àwọn ọmọ Nàìjíríà láti fi ọkàn wọn balẹ̀. Ó ní oníkálukú wọn ni yóò rí ìrẹsì ọ̀hún rà lówó tí ò gani lára o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé iye tí wọ́n ń ta ìrẹsì lásìkò tá a wà yìí òun ló ti ń lọ sí bíi $50 90,000 naira, ṣùgbọ́n ìjọba àpapọ̀ ní $40 làwọn yóò máa ta àpò eléyìí olóṣùwọ̀n 50 kílò kó lè jẹ́ ìrọ̀rùn fún mùtúmùwà ọmọ orílẹ̀-èdè yìí. Ẹ̀wẹ̀ lórí ayẹyẹ ọdún ìgbòmìnira ọdún 64 èyí tí Nàìjíríà gba òmìnira lọ́wọ́ òyìnbó amúnisìn eléyìí tó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tí a wà nínú rẹ̀ yìí o. Ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP Àtíkù Abubakar ló sọ wípé ẹsẹ̀ kan péré báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà fi dúró. Ó ní ibi Nàìjíríà tún dúró sí ọ̀hún ó ní ilẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ èyí tó ń yọ̀ ni tó jẹ́ wípé bí ẹsẹ̀ ọ̀hún bá ṣe fẹ́ kúrò nílẹ̀ báyìí ìgbògbà ní Nàìjíríà yóò forí gbá igi tàbí forí sọ àpáta ni o. Gẹ́gẹ́ bí Àtíkù Abubakar ti gbé ọ̀rọ̀ ọ̀hún jáde lánàá lásìkò tóun náà ránṣẹ́ ìkíni kú oríire èyí tó fi kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń tí ọ̀rọ̀ ìkìlọ̀ àti àkíyèsí tó ń pe ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà sí lórí ipò tí orílẹ̀-èdè yìí wà. Àtíkù Abubakar ló ní bẹ́ẹ̀ bá wò ó dáadáa àwọn tí wọ́n wà lórí ètò ìṣèjọba àpapọ̀ lẹ̀ yìí gẹ́gẹ́ bí oníkálukú ti mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC ni ó ní wọ́n ti fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo eléyìí tó sì ní ewu fún ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà Àtíkù Abubakar wá rọ ìjọba àpapọ̀ láti tètè ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ lórí ètò ààbò oúnjẹ àti ọ̀wọ́n gógó oúnjẹ eléyìí tó mú ìnira bá orílẹ̀-èdè yìí. Ó ní ní bẹ́ẹ̀ kọ́ kó má di wípé ewúrẹ́ èyí tí a lé kan ògiri ni ìpadàbọ̀ rẹ̀ ó ṣeé ṣe kó buni nígbò. Gẹ́gẹ́ bí Àtíkù ti sọ̀rọ̀ náà fún ìkíni
ọdún ayẹyẹ eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira kúrò lọ́wọ́ òyìnbó amúni. ẹni tó jẹ́ ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú NNPP tó ti fi ìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano eyín Rabiu Kwankwaso òun mà ló ti sọ wípé bàbá ní parọ́ tara wa ó ní ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti já orílẹ̀-èdè Nàìjíríà sí ìrọ̀lẹ́ bákan náà ó ní ẹgbẹ́ òṣèlú PDP òun ti kú pátápátá tí wọ́n búrò rẹ̀ mọ́ yányàn gẹ́gẹ́ bí Rabiu Kwankwaso ti sọ̀rọ̀ náà níbi ètò kan èyí tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú NNPP nílùú Àbújá ńlá náà ló ti sọ̀rọ̀ ń bòde ó ní bá a bá wo bí ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ti ń lọ pẹ̀lú gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ Rabiu Kwankwaso ní ẹgbẹ́ òṣèlú APC àwọn gan-an ní èṣù bèlèké àwọn gan-an ní ewu tí ń bẹ ní oko lóńgẹ̀ tí wọ́n fi sọ yí pé lóńgẹ̀ fún ara rẹ̀ gan ewu ni ó ní àwọn gangan lámùkún ṣèkà ẹni bí eléyìí tí ń pọmọre léèwẹ̀ àwọn gangan ni wọ́n sápamọ́ sínú òkùnkùn tí wọ́n ń ta ọfà sínú ìmọ́lẹ̀ lórí bí wọ́n ṣe já orílẹ̀-èdè Nàìjíríà nítàámọ̀ tí wọ́n já wọn sí ìrọ̀lẹ́ ayé ó ní ẹgbẹ́ òṣèlú APC látọdún 2015 eléyìí tí wọ́n ti gbà á tí wọ́n ti ń tukọ̀ rẹ̀ títí di wákàtí àtọ̀wọ̀ yìí ni wọ́n ní àkọọ́lẹ̀ rere kankan fún orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti kó orílẹ̀-èdè Nàìjíríà sínú ìṣòro bẹ́ẹ̀ sì rèé wọ́n ti kó sínú ọ̀gbun kòtò eléyìí tó jẹ́ wípé à ń rápálá láti gùn kéne ó ní pẹ̀lú bí nǹkan ti wá ń lọ yìí bí wọ́n bá kọ̀ láti ṣe àtúnṣe ó ní ìṣòro ńlá ni yóò jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà ó wá ní wàyí tá a bá wo ẹgbẹ́ òṣèlú PDP ní tiwọn ó ní òkú tí ń ṣe bí alàyè lẹ́gbẹ́ òṣèlú PDP Rabiu Kwankwaso ní ẹgbẹ́ òṣèlú PDP àwọn ti kú yányàn ó ní ṣùgbọ́n wọn ò gbà yí pé àwọn ti kú látàrí rògbòdìyàn lọ́gbọ́lọ́gbọ́n gbọ́mi somi òtó èyí tó ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú PDP Kwankwaso ní àwọn nǹkan wọ̀nyí gan ló ṣekú pa ẹgbẹ́ òṣèlú ọ̀hún lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó lóun rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti wá nǹkan ṣe sí ètò ẹ̀kọ́ ètò ààbò ọ̀wọ́n gógó oúnjẹ àti bí nǹkan ti rí lórílẹ̀-èdè Nàìjíríà kí nǹkan lè padà bọ̀ sípò ó ní ebi ń pa mùtúmùwà ará sì ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹgbẹ́ òṣèlú NNPP nìkan ní ẹgbẹ́ òṣèlú táwọn dúró yìí pé ó lè yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìṣòro eléyìí tí orílẹ̀-èdè ọ̀hún tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n kò sí gẹ́gẹ́ bí Kwankwaso bó ti sọ̀rọ̀ náà nílùú Àbújá lánàá ẹ̀yin ará ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà oògùn aṣaralóore S2 herbal mixture à ń padà bọ̀ wá. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Ó náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀dá ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra gbúgbẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204.
X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God is. Ẹ káàbọ̀ padà. Mo lérò yìí pé ẹ ti gbọ́ ìpolówó ọjà ògùn aṣaralóore ọ̀hún S2 Herbal Mixture. Ẹ̀yin náà ẹ lọ sí àwọn ilé ìtajà èyí tí ẹ gbọ́ lórí ìpolówó yìí kẹ́ ẹ lọ mú ti yín bẹ̀ lónìí. Ìròyìn fẹlifẹli ṣì ń tẹ̀ sí ọwọ́ iwájú. Lórí bí ojú òpópónà márosẹ̀ ìlú Èkó sí Ṣàngó Ọ̀tà, ìlú Ṣàngó Ọ̀tà sílùú Abẹ́òkúta, bí kòtò gégélé kòtò ọ̀run eléyìí tó ti ba ojú ọ̀nà ọ̀hún jẹ́, èyí tó fà á kí ètò ọrọ̀ ajé ojú òpópónà ọ̀hún kó padà sún sẹ́yìn gèrègè báyìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà látẹnu ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde ọ̀gbẹ́ni David Umahi èyí ti sọ̀rọ̀ di mímọ̀ wípé láìpẹ́ láì jìnà àtúnṣe yóò bẹ̀rẹ̀ nítorí wàrà ṣẹṣà ní pápá o eléyìí tí wọ́n ṣe ní pápá láti lè tún gbogbo ojú ọ̀nà ń ṣe. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú ọdún tó kọjá yìí ńlá àwọn aṣòfin pàápàá jù ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio ni wọ́n gbabẹ̀ kọjá tí wọ́n ṣe àlàyé ohun tójú wọn rí lójú ọ̀nà náà tí wọ́n sì ṣe ìlérí wípé àtúnṣe yóò wà lójú òpópónà ọ̀hún. Ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ ọdún yìí títí di wákàtí àti ọ̀wọ̀ yìí ìjọba àpapọ̀ lẹ̀ yìí tóun ti ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n kọ̀ jálẹ̀ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ, èyí tó sì ti jẹ́ kí wàhálà súnkẹrẹ fàkẹrẹ ojú òpópónà ọ̀hún kó lè kẹ́ńkà sí i tó tún ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé agbègbè náà. Báyìí ni ìjọba àpapọ̀ ti wá sọ̀rọ̀ jáde lónìí wípé àwọn fi dá gbogbo àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkó àti àwọn tí wọ́n ń lójú òpópónà ọ̀hún àwọn fi dá wọn lójú wípé àtúnṣe yóò bẹ̀rẹ̀ nítorí pápá láti tún ojú òpópónà ọ̀hún ṣe kí gbogbo rẹ̀ lè já gerege kí ètò ọrọ̀ ajé ọ̀nà ọ̀hún kó lè mú yẹ̀sì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà bó ti jáde. Nínú ìròyìn amúlùdùn, gbajúgbajà ọkùnrin tí ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ń kọrin tàkàsùfé eyín Ayọ̀dèjì Balógun tí gbogbo èèyàn mọ̀ sí Wizkid, òun mà ló ti sọ̀rọ̀ bóde fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ tó jẹ́ obìnrin wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ jìnnà sí mi rere. Nípa ìdí èyí kí gbogbo wa ká lè jọ ní àjọṣepọ̀ tó pẹ́ títí dọjọ́ alẹ́ o. Wizkid tó sọ̀rọ̀ náà sọ di mímọ̀ wípé lótìtọ́ àti lódodo òun dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ òun lọ́kùnrin lóbìnrin, ó ní pàápàá jù àwọn obìnrin tó nífẹ̀ẹ́ òun tí wọ́n sì ń gbọ́nrin òun. Ó ní ṣùgbọ́n ó kò ní jẹ́ ti bàtọmọ kó má láàlà. Ó ní òun ti di ọkọ, òun sì ti di bàbá ọmọ. Ó ní òun ti di baálé ilé báyìí tóun ti bímọ tóun sì ti ní ìyàwó. Ó ní kí àwọn obìnrin tó nífẹ̀ẹ́ òun nípa orin kíkọ ni kí wọ́n jẹ́ kí ìrìn àjò òun mọ̀, kí wọ́n má ṣe ní ìfẹ́ òun yàtọ̀ sí ọ̀rọ̀ orin kíkọ àti ohun àdídùn tóun fi ń kọ orin o. Wizkid èyí tó sọ̀rọ̀ náà lórí ìtàgé ní ìgbà tó ń kọ orin, ìkan nínú àwọn olólùfẹ́ obìnrin eléyìí tó fẹ́ràn rẹ̀ èyí tó fẹ́ bá jó ń ló sọ ọ̀rọ̀ òun fún wípé kó sún sẹ́yìn kó má da gàrí sínú ìrẹsì òun nítorí wípé òun ti di baálé ilé, òun sì ti di bàbá ọmọ. Ó ní ọkọ ìyàwó kan lòun, bàbá ọmọ kan lòun sì jẹ́ o. Ó ní nípa ìdí èyí kí arábìnrin náà kó má ṣe bínú kó jọ̀ọ́ kó sún sẹ́yìn o. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn inú wọn dùn tí wọ́n sì pariwo eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ sì ń rò bóyá Wizkid ń ṣe eré adẹ́rìn-pòṣónú ni tàbí òtítọ́ ọ̀rọ̀ ló sọ. Ṣùgbọ́n gbogbo wa pátá la mọ̀ wípé Wizkid ó ti ní ìyàwó kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Jada àti ọmọ bíi méjì tí wọ́n sì ní ìrètí ní pé láìpẹ́ láì jìnà ọmọ kẹta yóò wọlé dé báyìí. Ìdí rèé tí Wizkid fi sọ ọ̀rọ̀ ọ̀hún gbòde ní ìgbà tó ń kọrin náà wípé òun ti di baálé ilé eléyìí tó ń ṣe dáadáa sí àwọn mọ̀lẹ́bí rẹ̀. Òun dúpẹ́ kí àwọn obìnrin kí wọ́n dákun dábọ̀ kí wọ́n foríjì òun kí wọ́n jẹ́ kóun gbádùn ìyàwó àti àwọn ọmọ òun gẹ́gẹ́ bí Wizkid bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún nígbà tó ń kọrin náà. Tó ẹ̀yin ará, ìròyìn wa fún tòní kò ní jù báyìí lọ. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ wa, mo gbà ládùúrà wípé ayọ̀ ò ní fi lé wálẹ̀, ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹ́nu tó mú ìròyìn ọ̀hún náà wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o.
Felifeli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.